òkú ọmọ ọdún 21 nínú yàrá lọ́sùn Ariwo mọ̀ sọ o. Wọ́n ti rí òkú ọmọdébìnrin kan ládùúgbò Jaleyemi nílùú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ará àdúgbò náà sọ pé láti ọjọ́ ajé Monday tí ń ṣe ọjọ́ 4 oṣù karùn-ún ọdún yìí ni àwọn ti rí Kẹ́misọ́lá gbẹ̀yìn. Kẹ́misọ́lá ọmọ ọdún 21 mà jẹ́ ọmọ bíbí ìlú Ìgbàjọ ní ìjọba ìbílẹ̀ Bolúwadúró ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn aládùúgbò àti àwọn olùgbé àwọn ni wọ́n mọ̀ sọ pé ìyàlẹ́nu mà ló jẹ́ fáwọn nígbà tí àwọn rí òkú rẹ̀ nínú yàrá ní alẹ́ ọjọ́ 7 oṣù karùn-ún ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí. Ẹnìkan tí òun àti Kẹ́misọ́lá tí wọ́n jọ ń gbé nínú ilé kan náà ó mọ̀ sọ wípé olóògbé náà mà jẹ́ òṣìṣẹ́ àwọn tó máa ń tún irun orí obìnrin ṣe. Ó ní Kẹ́misọ́lá ó mà tún jẹ́ akíkanjú ènìyàn nídìí iṣẹ́ rẹ̀ dáadáa, ṣùgbọ́n láti bí oṣù kan sẹ́yìn ìní olóògbé náà kò ti fi gbogbo ara kò ti fi gbé ilé mọ́ látàrí bí kò ṣe sí iná mọ̀nàmọ́ná nínú ilé náà. Ó wá sọ wípé eléyìí ìmọ̀ ló mà mú kó wá sí ilé ní alẹ́ ọjọ́ ajé Monday tó sì wọ inú yàrá rẹ̀ lọ gẹ́gẹ́ bí ó ṣe máa ń ṣe ní gbogbo ìgbà tó bá ti bí iṣẹ́ òòjọ́ rẹ̀ dé. Ṣùgbọ́n nígbà tí ó di alẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday ni àwọn gbọ́ òórùn kan èyí táwọn rò pé bóyá eku mọ̀ ló kú sínú ilé ni. Ó ní nígbà tí òórùn náà tó ti gba gbogbo inú ilé kan ni òun wá ibi tí eku náà tó mà kú sí nínú ilé náà. Ó ní ṣàdédé ni òun mà gbọ́ òórùn náà láti inú yàrá olóògbé Kẹ́misọ́lá tóun sì fi ọwọ́ kan ilẹ̀kùn olóògbé náà. Alábàágbé olóògbé náà ó ní bí òun ṣe fi ọwọ́ kan ilẹ̀kùn náà ní ilẹ̀kùn náà sí tóun sì pe orúkọ olóògbé náà àmọ́ kò mà dáhùn lóhùn. Ó wá sọ wípé eléyìí ló mú kí òun yọjú wo inú yàrá olóògbé náà, ṣùgbọ́n fún ìyàlẹ́nu òkú olóògbé Kẹ́misọ́lá ló mà bá ní orí bẹ́ẹ̀dì rẹ̀. Báyìí ni alábàágbé olóògbé ìmọ̀ ló mà kí ariwo bọ́nù tó sì ń pariwo gbogbo àwọn ará àdúgbò àti àwọn inú ilé láti wá wo ohun tí òun mà rí o. Àwọn èèyàn mà ṣe àpèjúwe olóògbé Kẹ́misọ́lá wípé ó mà jẹ́ onírẹ̀lẹ̀ ẹ̀dá kì í sì bá èèyàn jà láti ọjọ́ tó ti dé inú ilé náà. Ọ̀bẹ àti nǹkan kan tó wà nínú ike kékeré kan ni wọ́n bá lẹ́gbẹ̀ẹ́ olóògbé náà. Wọ́n ní ṣùgbọ́n wọn kò mọ̀ bóyá májèlé ni àbí bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá ti gbé òkú rẹ̀ àti gbogbo ohun tó wà nínú yàrá olóògbé náà lọ. Arákùnrin Abíọ́dún Ọ̀jẹ́lábí agbẹnusọ fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ikú olóògbé Kẹ́misọ́lá. Ó ní àwọn kò tí ì mọ irú ikú àti ọ̀nà tí ikú náà gbà pa olóògbé Kẹ́misọ́lá. Iléeṣẹ́ ọlọ́pàá fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ti gbé òkú ọ̀dọ́mọdé náà lọ sí ilé ìgbókùsí ti ilé ìwòsàn fáyítì ti ìpínlẹ̀ Ọ̀ṣun láti ṣe àyẹ̀wò ikú tí olóògbé náà mọ̀ kú, àti wípé àwọn dúró de àwọn ẹbí olóògbé Kẹ́misọ́lá láti fi ọwọ́ síwèé kí àwọn lè tẹ̀síwájú nínú àyẹ̀wò àti ìwádìí ikú tó pa olóògbé náà. Kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tí ẹ ń wò wá o. Àánú Ọlọ́run Ọba kò ní dágbére nínú ayé mi àti yín. Àmín.